ẹ̀yin ẹrú ẹ̀ṣẹ̀ ẹ sọra yín dọmọ lọ́wọ́ Kristi Jésù ẹ gbòmìnira yín tó tó ọlá rẹ̀ Ọlọ́run Olódùmarè ọba àwọn ọba olúwa àwọn olúwa ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan ìyàgbó ìyàjọ ọkùnrin ogun ọba tó tún fún wa ní oore ọ̀fẹ́ lónìí láti wá sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM. Tìrẹ ni ọlá o, tìrẹ ni gbogbo agbára, àyàn ológo, ọba orílẹ̀-èdè, tani kì ó bẹ̀rù rẹ̀, ọba tó ń fàánú gbà wá ní gbogbo ìgbà. Nígbà táyé sọ pé ó tán, ẹ̀yin Ọlọ́run sọ pé ó kù. Nígbà táyé sọ pé àwọn ń lọ, ẹ̀yin lẹ́yìn ilé ẹ̀kún là. Nígbà táyé sọ pé kí ni mo fún 5 years, ẹ̀yin sọ pé kí ni 5 years kẹ̀kọ́ dúró tiẹ̀. Adúró ti ni má jẹ́ kó dúró ti ni, adúró ti ni má bani nínú jẹ́, adúró ti ni má pani lẹ́kún, adúró ti ni má jẹ́ kẹ́ni ilé ojú adúró ọjà nítorí pé ẹ̀yin ni Ọlọ́run Olódùmarè gba ọpẹ́ wa o. Pẹ̀lú ọ̀rọ̀ yìí náà là ń kí gbogbo ènìyàn káàbọ̀ sórí ètò yìí, ètò Ohun Awon Kerubu on FM láti lè ṣe Sweet 107.1 FM ní Òkè Tèmídire ní ìlú Abẹ́òkúta. adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin màmá àti bàbá tẹ̀ ń tẹ́wọ́ bọ ìṣúra yín pé kètò yìí kó máa tẹ̀síwájú. Gbogbo ẹni tẹ́ tún pè wá lẹ́yìn ètò lọ́sẹ̀ tó kọjá, àwọn ẹlòmíì pè wá talẹ́talẹ́ ni. adúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù. Ìbùkún Ọlọ́run ọ̀gá ògo yóò jùmọ̀ wá pẹ̀lú gbogbo wa lórí ètò tòní. A ò ní ṣubú ara o, a sì ní ṣubú ẹni abániláyọ̀ jẹ́ òní bá yín rìnrìn àjò papọ̀, ojú òsì tí ní tìyín lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Ofemi bàbá àjọ ọpẹ́ lọ́wọ́ olóore àkàìkà tán, olóore àjẹ ẹ̀jẹ̀ tán, ìwọ lọ́wọ́ ẹni tí rè ń sàn, bàbá olóore. Àwa tẹ́ ẹ ṣe lóore àmọ́ lóore fún odidi oore tẹ́ ẹ ṣe fún wa láti padà wá sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu látọ̀sẹ̀ tó kọjá títí wá di wákàtí yìí. Kì í ṣàwa nìkan, àtàwọn olùgbọ́ wa, ẹ fàbóyìnbó wa, ẹ ṣòdìdí oore fún wa àmọ́ lóore o, nítorí pé ẹ̀yin Ọlọ́run olóore nìyí, ẹ sì dáwọ́ oore yín dúró. Òun náà la fi ń mọ rírì yín wípé ẹ dá wa padà sórí àkọ́tún ètò yìí lọ́sẹ̀ yìí lórí ètò Ohun Awon Kerubu on FM lórí ìkànnì Sweet 107.1 FM ní ìlú Abẹ́òkúta. Ọmọ yín ọ̀rẹ́ yín náà ló ń sọ̀rọ̀, Olúwafẹ́mi Daniel Ofemi, ọmọ màmá Ṣẹ̀gàndógó, ọmọ ògo tuntun ló ń kí wa káàbọ̀ wípé ẹ káàbọ̀ sórí ètò yìí lọ́sẹ̀ yìí. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè níbi tó bá adé lórí ètò yìí. CNS at 100 apọ́gọ́rùn centenary ẹnu ẹ̀ náà la ṣe wá. CNS at 100 ẹ ó sì ń tẹ̀síwájú. orí Mọ́ládé evangelism work from Ìkàrẹ́ to Lagos àti ṣàṣeyọrí ìyẹn Ọlọ́run Olódùmarè ti ràn wá lọ́wọ́. Àwọn seminars, lectures, corporate social responsibilities, good women program, youth program, àwọn obìnrin àtọ̀tọ̀, àwọn ìyẹn la wà lọ́wọ́ báyìí láti fi sàmì sí ayẹyẹ 100 ọdún tí a ti dá ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Sẹ́ráfù sílẹ̀ tí gbogbo wa ń jùmọ̀ ń ṣàjọyọ̀ ibẹ̀ agbamiyẹ̀ lákọ̀ọ́kọ́ kan lù àkọ́kọ́ mọ́rẹ́ àdúgbò wa agbamiyẹ̀ lákọ̀ọ́lù tá a bá wá padà dé ẹ wò ó ní nǹkan kan tó ṣe pàtàkì dáadáa tá a fẹ́ yànnàná lórí ètò ní a sì fẹ́ kẹ́yìn màmá àti bàbá tẹ́ wà nílé afẹ́kẹ́ bá wa dá sí ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò, ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹtún ọ̀nà Olúwa ṣe, ẹ kú àtàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò tòní. My Lord is great. My Lord is great. Hallelujah. We are celebrating 100 years. We give God the praise. Hallelujah, hallelujah, hallelujah. Tiwa dayo wele. Cherub and Seraph. Oh. We are the light of the world. This is a setting glory. Without one tree. Kerubu ẹyọ. Kerubu ẹyọ. Seraph yọ. Tiwa tọpẹ́. Àjọ̀dún ọgọ́rùn-ún ọdún tí wọ́n yọ̀ dé o. Ẹ̀yẹ̀ra ọdún wo. Ẹ̀yẹ̀ra ọdún wo. Àwa Seraph ti yẹ. Hallelujah, Hosanna. Yeah. We are celebrating. We are celebrating 100 years. Hallelujah. My Lord is great. My Lord is great.
ayẹyẹ ọgọ́rùn-ún ọdún wa ń tẹ̀síwájú. ìdánilẹ́kọ̀ọ́ àti àpérò oríṣiríṣi tó kún fún ẹ̀mí. àkànṣe ìfihàn oríṣiríṣi àwòrán lórí ọgọ́rùn-ún ọdún ìjọ wa. ìfilọ́lẹ̀ àwọn nǹkan tó buyì kún àwùjọ àti àbẹ̀wò káàkiri àwọn àdúgbò láti nawọ́ ìfẹ́ sí wọn lórí ìlera pípé. ètò ìdánimọ̀ àti ìpèsè ẹ̀bùn tó jọjú fún àwọn ọgọ́rùn-ún akọni sẹ́ráfù lọ́kùnrin àti lóbìnrin yálà tó wà láyé tàbí tó ti fi idà lélẹ̀ fún akitiyan wọn. àṣekágbá gbogbo àṣeyẹ ọgọ́rùn-ún ọdún yóò wáyé lọ́jọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún yìí ní ibùjókòó àpapọ̀ ìjọ kérúbù àti sẹ́ráfù gbogbo àgbáyé tó wà ní ojú ọ̀nà márosẹ̀ ti Èkó sí Ìbàdàn ní ibùsọ̀ 40 nílùú Màbà ti ìpínlẹ̀ Ògùn. olùkéde ìgbìmọ̀ ayẹyẹ ọgọ́rùn-ún ọdún ti ìjọ kérúbù àti sẹ́ráfù. ọmọ ṣe orí ọlọ́dẹ. Centenary. ọmọ Captain Emmanuel Abiodun wa. Centenary. all the young ones come let's celebrate. Let's celebrate. Centenary. My Lord. Hallelujah, hallelujah, hallelujah. Cherub and seraph, we are the light of the world. This is a sanctuary, without boundary. Ọlọ́run Mósè Orímọládé tún wọn láṣẹ. Ọlọ́run Captain Abíọ́dún Emmanuel ẹ̀yin lẹ fọ̀nà yẹ̀yí hàn wá o la ṣe ń jó làwa ṣe ń yọ̀. Ire o, tiwa ti dayọ̀ bí. ẹ wá wò wá kẹ́tù. bẹ́ẹ̀ ni o ti wá dayọ̀ wẹ́lẹ́mú ó dayọ̀. CNS at 100 Papọ̀ ọgọ́rùn-ún. ẹgbẹ́ mímọ́ kérúbù àti sẹ́ráfù ó pé ọgọ́rùn-ún ọdún Bẹ́ẹ̀ni. lórí ilẹ̀ alààyè ìpè tẹ́nikẹ́ni ò lè dá dúró iṣẹ́ ìránṣẹ́ tẹ́nikẹ́ni ò lè dá dúró ìpè tó la gbogbo làálàá Ó dájú dáadáa. ìmọ̀ tó dúró san lórí ẹsẹ̀ rẹ̀ adúpẹ́ fún orí ọ̀fẹ́ tarí gbà Adúpẹ́. CNS at 100 September 9 Bẹ́ẹ̀ni, September 9 ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án. òun ni grand finale 9-9. Sí, September 9 òun ni grand finale Òun là ṣe kágbára. lórí olùlé ìjọsìn gbogbo ìjọ sẹ́ráfù Bẹ́ẹ̀ni. ní kìlómítà 40 Lagos Abẹ́òkúta expressway ibẹ̀ ni Ní gbogbo wa Màbà. ní Màbà ibẹ̀ ni gbogbo wa máa péjọ sí Bẹ́ẹ̀ni. tá a ti máa yan Ọlọ́run lógo ní September 9 ibẹ̀ ni Ọlọ́run alààyè ti Ibẹ̀ máa ni ijó ọpẹ́ wà. ibẹ̀ ni ijó ọpẹ́ wà ní gbogbo wa ti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó fẹ́ mi o bàbá àjọ. mo fẹ́ bá ọ sọ̀rọ̀ kan ẹ ṣe àwò. àti gbogbo àwọn ènìyàn tó wà nílé tó ń gbọ́ mi dáadáa ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá yìí ẹ̀yin màmá tẹ́ ẹ wà nílé ẹ̀yin bàbá tẹ́ ẹ wà nílé bàbá wa. àǹtí tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ bọ̀dá tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ bọ̀dá. gbogbo yín la nílò attention yín lórí program yìí àkọ́kọ́ tí mo fẹ́ ká àkọ́kọ́ mọ̀ ni wípé tabala ń lọ church mo ń lọ church ẹ jẹ́ ká ṣọ́ọ̀rù church tá a máa lọ ẹ jẹ́ ká ṣọ́ọ̀rù church tá a máa lọ Ẹ jẹ́ aṣọ́ṣe o. church lẹ́lòmíì lọ ní ìrìn àjò ayé rẹ̀ dàrú church lẹ́lòmíì lọ ní nǹkan ò balance fún mi bẹ́ẹ̀ ni. ibi ẹ̀sìn lẹ́lòmíì lọ ní nǹkan tí ò jẹ́ tiẹ̀ ibi ẹ̀sìn lẹ́lòmíì lọ ìrìn nǹkan tí Ọlọ́run ò kọ mọ́ ìrìn àjò ayé rẹ̀ tó padà dàpọ̀ mọ́ ìrìn àjò ayé ẹ̀sìn rẹ̀ ló lọ ẹ̀sìn ló bá ibi mo lọ chọ́ọ̀chì mo lọ sin Ọlọ́run yìí náà bí èèyàn bá lẹ̀mí ìkíyèsára kó jẹ́ ojúlá alákànfin ń ṣọ́rí á gbé ohun tí ò yẹ ó gbé o bẹ́ẹ̀ ni. bí èèyàn bá dẹ̀ lọ chọ́ọ̀chì tí ò bá bá ohun tó bá lọ síbẹ̀ kó kọjú mọ́ ohun tó bá lọ síbẹ̀ kó ṣe gbogbo ẹ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì kó dẹ̀ padà sílé ojú àrí nǹkan tí ò yẹ kójú rẹ̀ gbé ìdí nìyí tá a fi ń sọ fún gbogbo ẹ̀yin èèyàn wípé ní irú àkókò táyé wà báyìí ẹ jẹ́ ká lẹ̀mí ìkíyèsára dáadáa ká mọ̀rú chọ́ọ̀chì tá a máa lọ ká wà nínú ẹ̀mí lórúkọ Jésù àníwàlà ànírí ìdààmú ó fẹ́ mi o lọ́sẹ̀ tó parí yìí àwọn ìjọ kan ti fún mi ní ìwé wípé kí n wá ṣe ìwàásù nínú ìjọ àwọn mo tiẹ̀ ti gbàgbé òun ló bá pè mí ẹ sà ṣé gbàgbé ọ̀la ni program tẹ ó dà mo ti gbọ́ n bá kaṣọ sọ́run n bá gbàbẹ̀ lọ. bó tẹ̀ jẹ́ kí bàbá àjọ ò mú mi dání. ìrìnàjò àwọn àgbà ẹ̀mí ni kò ń ṣe fún àwọn kékeré ẹ̀mí. kì í ṣe fúró wa báyìí. ńgbà tá a débẹ̀ ní Kọ́lá ní chọ́ọ̀chì yìí wà nílùú Èkó ńgbà tá a débẹ̀ àwa ń ṣèsìn lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní dáadáa mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí nítorí pé mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ olórí ìjọ tí a dẹ̀ jẹ́ aṣíwájú nínú ìjọ ọ̀tọ̀ ni kéèyàn jẹ́ olórí ìjọ ọ̀tọ̀ ni kéèyàn jẹ́ aṣíwájú nínú ìjọ tàbí tó bá jẹ́ òṣìṣẹ́ nínú ọgbà àjàrà Ọlọ́run nígbà táwa ń ṣèsìn lẹ́sìn yẹn ti ń dùn ó ti ń dùn ìṣòro ni ìṣèsìn yẹn ti ń dùn
ó ti ń dùn a ti tètè bẹ̀rẹ̀ lọ́wọ́ nǹkan bí alẹ́ bí aago 9 because ó dà pé marathon ọ̀fẹ́ fi ṣe program yẹn ṣe àti bẹ̀rẹ̀ lálẹ́. olóbìrí po. aláṣẹ kó bàtà àwọn ìṣòro aláṣẹ kó bàtà àwọn ìṣòro tó pé tàwa ti parí tán báyìí kàn kó bàtà kó máa ṣe kíni kó máa lọlé má lóun sùn. bí ìṣòro bí ayé program yìí ṣe ń lọ ìfilẹ̀ ọ̀nà ń ṣe lọ́wọ́ lábárí ọkùnrin kan ló bá wọnú church pẹ̀lú èèyàn kan tẹ̀lé òun wọnú church pẹ̀lú àdá lọ́wọ́ pẹ̀lú paná ó má dàda dání. bàbá àjọ. bó ṣe wá wọnú church yìí àyè akọrin ló lọ direct èmi wà lórí ìjókòó ní pẹpẹ. gẹ́gẹ́ bí oníwàásù tá a pè. ní ó wá ń sọ náà wọ́n sí ìyàwó ẹ̀ ìyá Yínká ó yá nìṣó lẹ́kọ̀ọ́ lọ dáná fún mi. nínú ìjọ ìyá Yínká nìṣó lẹ́kọ̀ọ́ lọ dáná fún mi. ìyá Yínká nìṣó lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kankan tó dùn mọ́ mi nínú jù ni wípé ṣẹ́rí tẹ́ ẹ bá wà nínú ìjọ Ọlọ́run tòótọ́ láàrin àwọn ọmọ Ọlọ́run tí wọ́n mọ̀ pàtàkì ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti Bíbélì ẹ máa rí ìwà àti ṣe wọn. mo kí màmá wa tí wọ́n wà nínú ìjọ yẹn wọ́n hùwà akọni púpọ̀ wọ́n sì fi hàn wípé ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run tó gbẹ̀kọ́ làwọn. màmá yẹn wá ń sọ fún àwọn bọ́ìsì tó ti wà ní church fẹ́ máa ṣe bákan sí gbọ̀bọ́ yẹn. ẹ ti mọ̀ pé egun ọkùnrin á fẹ́ dìde. màmá yẹn wá ń sọ fún wọn pé ẹ ṣe sùúrù o títí iná bá ti dé kẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe o kò tí ì kàn yẹn tí mọ̀ bó ṣe ń ṣe wọ́n ẹ̀dẹ̀ tí mọ̀ bó ṣe ń rí. ń gbọ́ ìwọ ìyá Yínká ó yá kó báìbù ẹ̀ ó ti parí ìsìn ó yá máa lọ lé lọ dáná fọ́kọ ẹ̀ ìṣòro parí ibi tí ìṣòro tiẹ̀ parí sí nìyẹn ó yá kó báìbù ẹ̀ lọ dáná fọ́kọ ẹ̀. màmá yẹn wá pe gbólóhùn kan wípé ilé là á ṣe ká tó ṣèta ọkọ lólórí kíni aya nígbà tí ilé ẹ bá dúró ló lẹ́tọ̀ọ́ láti ṣe kíni láti wá sí chọọchì bí woman yẹn ṣe gbalé lọ nìyẹn o woman yẹn ò tiẹ̀ fẹ́ lọ ọ ni wo iṣẹ́ ìrànṣẹ́ ò láwọn kúrò nínú ilé ọkọ tàwọn ìsìn tó fẹ́ wá ṣe lónìí kò gbọdọ̀ lé ẹ kúrò nínú ilé ọkọ ẹ ó yá kó bàjẹ́ ó ti parí ìsìn tí ó ti parí ìṣòro tiẹ̀ nìyẹn kí orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàpọ̀ táwọn èèyàn mímọ́ kó ya ìránṣẹ́ rẹ sí mímọ́ ní aláti sísìn láti tí la bẹ́ẹ̀ yóò bá fẹ́ ṣe orí ọ̀fẹ́ nígbà tí èèyàn rí paná náà á ṣe orí ọ̀fẹ́ tí ó yẹ kó ṣe lójú paná ó yá wa máa lọ́lé bí màmá yìí ṣe sin ọkùnrin ìsọ́nà nìyẹn àwa ò dájọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọkùnrin ìyàwó ẹ̀ nílé ìyẹn nǹkan láà fẹ́ sọ lónìí torí pé bí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ tó oníkálukú máa sọ fún wa ń bẹ̀ oníkálukú máa roko sádùn ààrẹ ẹni bí ẹni tó fún ọkọ ẹ̀ ní 5 years adé kan àwọn tó wà ń bẹ̀ ń gbà tó ṣẹlẹ̀ gangan náà lè sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ ní ó dà àwọ̀ ò dájọ́ lápá bẹ̀ yẹn ṣùgbọ́n nǹkan tá a fẹ́ sọ ẹ̀kọ́ tí mo rí kọ́ nínú ìrìn àjò yẹn ni wípé ṣẹ́rí gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run gbogbo àwa ẹni ìpè nínú ìjọ wa nílò láti ní welfare and investigative department welfare and investigating department ṣẹ́rí investigating yẹn tí àwọn iṣẹ́ àwọn agbófinró ni tọ́n bá máa táwọn ò bá ní investigation department nínú church wa àwọn agbófinró á investigate wa torí iṣẹ́ tí ìjọba gbélé wọn lọ́wọ́ láti máa ṣe bẹ́ẹ̀ ni láti tọpinpin téèyàn bá dé ní church wa ẹ ṣiṣẹ́ ìwádìí ibo lẹ ti ń bọ̀ ibo lẹ ti dé ṣé single mother ní dáàdì yín ńkọ́ ṣé married ní dáàdì yín ńkọ́ àwọn ọmọ ńkọ́ mọ́mì yín ńkọ́ kí ló dé tí dáàdì ò tẹ̀lé yín wá kí ló dé tí mọ́mì ò tẹ̀lé yín wá pàtàkì ibẹ̀ wá nìyí o tó wáyé pé mọ́mì ló ń wá ṣọ́ọ̀pù àwọn obìnrin ló máa ń pọ̀ ní chọ́ọ̀chì tó wáyé pé mọ́mì ló ń wá chọ́ọ̀chì pẹ̀lú àwọn ọmọ ṣé dáàdì ìfọwọ́sí kẹ́ ẹ máa wá bí ṣé ẹ gba approval lọ́wọ́ rẹ. ṣé dáàdì tó bá ṣẹ̀ṣẹ̀ gan ẹgbà nọ́mbà dáàdì adíkà kíyìn rẹ ṣẹ́gun ẹṣẹ́ wọn ẹ̀ ní gan adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé yín o arí mọ́mì ní chọ́ọ̀chì lẹ́ni o adúpẹ́ lọ́wọ́ wọn tó bá dé jẹ́ pé dáàdì ló ń wá chọ́ọ̀chì mọ́mì kálàfíà Ọlọ́run wà pẹ̀lú yín o tó bá dé jẹ́ pé single mother ni ẹ try kété mú èèyàn kan tàbí méjì mọ́ nítorí irú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri nínú ìjọ Ọlọ́run lónìí so a gbọ́dọ̀ ní welfare and investigating department láti máa ṣàgbéyẹ̀wò ìgbé ayé àwọn ọmọ ìjọ àtàwọn nǹkan tí wọ́n ń là kọjá láti máa ṣèwádìí torí irú ọkùnrin nsìn ó ti fi hàn pé ìṣòro tó wá ń jọ yẹn ọkọ ò fọwọ́ sí obìnrin yẹn ọkọ ò fọwọ́ sí pé kó wá sí ìṣòro àwọn ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn a sì ṣetán àti máa tojú bọ̀ torí ń bá pèèyàn sí nìyẹn ń tẹnu bọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìjọ Ọlọ́run lénìí àwọn obìnrin wá sínú ìjọ yín béèrè bí àwọn ọkọ wọn fọwọ́ sí tẹ́ bá ti rí wọn nínú ìjọ tẹ́ ti fi wọ́n joyè tó ti ń dáwọ́ àti àti lọ́mọ ìjọ àgàgà àwọn ìránṣẹ́ Ọlọ́run ọkùnrin tó yẹ pé selfishness ti wá la fẹ́ carry out
tó àwọn obìnrin bá ṣà ti ń wá tó ti mú dáadáa tó ju wọn ti ń ṣeré tẹ́lẹ́tẹ́ kò sí nǹkan tó kàn wá. tí àpò ìdáwó rẹ̀ tó ti ń rúgọ́. torí èmi mọ̀ dáadáa wípé tó wáyé pé ìjọ tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ lọ́sẹ̀ tá a lò tán yìí tó wáyé pé ìjọ tó wáyé pọ́kùnrin ló nínú ìjọ yẹn kò lè ronú láíláí bí màmá yẹn ṣe ronú kò lè ronú bẹ́ẹ̀. àwọn a máa ń fẹ́ rìfà sí àwọn ọmọ ìjọ bíi property wa ni chair mi ni table mi ni ṣíbí mi ni báàgì mi ni èmi ni mo ní rárá kò yẹ kó rí bẹ́ẹ̀. So ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ ìwádìí nínú àwọn nǹkan tí a bá ń ṣe. ìjọ dẹ̀ gbọ́dọ̀ dúró lórí pàtàkì ọ̀rọ̀ Ọlọ́run tó bá ń ṣe ìjọ tó dúró lórí pàtàkì ọ̀rọ̀ Ọlọ́run ni wọn màmá yẹn ò lè ronú bọ́ ṣe ronú yẹn wọn ò ní ronú. Ọlọ́run sọ fún àgbà ọkọ lámọ̀ràn wípé kí wọ́n ní ìfẹ́ kí aya ṣe kíni kó tẹríba. Ẹ wo bíjọ Ọlọ́run ṣe lónìí single mothers everywhere kì í tiẹ̀ ń ṣàrùn ní kálukú ló mọ bó ṣe rìnrìn àjò rẹ̀ tó fi bára rẹ̀ níbi tó bára rẹ̀ kì í ṣàrùn. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Àtẹni tó jẹ́ married woman àtẹni tó jẹ́ single mother àtẹni tó jẹ́ pé ilé ọkọ kẹta ilé ọkọ kẹrin ló wà tó dẹ̀ ń lọ chọ́ọ̀chì ṣe wá wò ó irú àwọn ìgbé ayé báyìí náà ló ń jẹ́ ká máa lọ misbehave ní chọ́ọ̀chì irú àwọn ẹ̀mí ìtẹríba tá a lè nínú ilé là ń gbé lọ ní chọ́ọ̀chì là ń gbé wọn ní chọ́ọ̀chì o ní sọ chọ́ọ̀chì dibi tẹ àwa iná láti máa bọ̀tà lọ́wọ́ máa sọ pé chọ́ọ̀chì na scam rárá. Ìṣẹ̀lẹ̀ yìí kọ́ mi lẹ́kọ̀ọ́ tó pọ̀ ó kọ́ mi lẹ́kọ̀ọ́ tó pọ̀ torí pé bá a bá ìjọ́ téèyàn bá ti sọ pé òun ti kẹ́kọ̀ọ́ tán ẹni tó òun ti kú wọn ti sìn ní o ó ti kú wọn ti sìn ní o. Ẹ wo ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ à ń padà bọ̀. Bẹ́ẹ̀ni, ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn. Nínú ìjọ The Eternal Sacred Order of C&S Church, ògo ẹ̀rí ń tàn, onítẹ̀síwájú International, Ògénò, Tèmídire, District Headquarters. Ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀, ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. Ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. Ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. Gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. Ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. Ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ The Eternal Sacred Order of C&S Church, ògo ẹ̀rí ń tàn, onítẹ̀síwájú International, Ògénò, Tèmídire District Headquarters, 18 Salima Ṣógbẹ̀sán Avenue, opposite Crown Royal, Abiola Way, Abẹ́òkúta. Wòlíì Dámilá Stephen Adékúnlé JP, bàbá ògo, ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. Kó àníyàn rẹ̀ tọ̀ Jésù olùgbàlà wá. Kò sóhun tí ipá rẹ̀ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. Gbogbo ènìyàn wá o, ẹ wá darapọ̀ mọ́ níbi tí àánú Ọlọ́run ọ̀gá ògo ti ń ṣàn. Sacred C&S Church, Godwell Parish, Afúngbàlájẹ Headquarters, Temple of Mercy. Ó pe gbogbo èèyàn sí ìsìn àsìpàdé àdúrà ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa. Bible study ní ọjọ́ Monday ní aago 5 ìrọ̀lẹ́. Ìsìn Ṣílò ní aago 9 òwúrọ̀ ní ọjọ́ Tuesday. Ìpàdé àwọn wòlíì àti alóore ní aago 12 òwúrọ̀ ní ọjọ́ Wednesday. Ìsìn Jésù báyìí ní ìmìpàdé ní aago 12 òwúrọ̀ ní ọjọ́ Thursday. Àgbàyanu ìṣòro ní gbogbo ọjọ́ Friday ní aago 10 àṣálẹ́. Ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday school ní aago 9 òwúrọ̀ ní ọjọ́ Sunday. Nígbà tí ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi yóò bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀. Gbogbo ìsìn àtìpàdé àdúrà ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ yìí yóò máa wáyé nílé ìjọsìn Sacred C&S Church, Godwell Parish, Afúngbàlájẹ Headquarters, Temple of Mercy. Ní nọ́mbà 50 Olúwo Road, Ìsàlẹ̀ Àbẹ̀tú, Abẹ́òkúta, Ògùn State. Apostle Prophet Elijah Olútóbi Olútádé, bàbá òmìnira minister in charge. Hello alàgbà 0803-686-9551 0803-686-9551. Jésù olùgbàlà ń dé òde ọ̀. Jẹ́ ká láyọ̀ nínú Jésù, ọba láyọ̀ ní Jésù. Ẹnikẹ́ni tó bá ráyọ̀ rẹ̀ kan, bánújẹ́ rẹ̀ yóò sì fò lọ.
ètò Ohun Awon Kerubu on FM ló lọ lọ́wọ́lọ́wọ́. Òun ni o. Láti lè ṣe Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Ẹ káàbọ̀ padà sórí ètò. Ọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò lórí ètò lónìí. Àwọn nǹkan tó ń lọ nínú ìjọ. Ìjọ tá a lọ lọ́sẹ̀ tó parí yìí. Tí mọ́mì wà láyé akọrin. Tí dáàdì yọ paná wọnú church. Tọ́ni ìyá yín ká wá lọ dáná fún mi nílé. Táwọn bọ́ìsì church tiẹ̀ fẹ́ máa sọ pé kí ló ń ṣe yín gbẹ ẹ ṣe máa wọnú church bẹ́ẹ̀ ṣe é rí pàǹṣẹ́ sùn lọ́wọ́ ni. Kí ló ṣe yín ná? Ṣùgbọ́n tí màmá àdúrà sọ pé irọ́ ọkọ lórí aya irọ́ tẹ́yìn náà bá ti má rí ẹ máa mọ bó ṣe ń ṣe wọ́n. Ẹ jẹ́ ká fira wa hàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìgbàgbọ́ nítorí pé ọkọ lórí aya. Ìyá yín ká kọ́lọ́run ṣe orí ọ̀fẹ́ fún ẹ. Ìṣòro tí ẹ ti parí wá máa lọ́lé lọ dáná fún ọkọ nítorí pé tó bá tiẹ̀ ló ń dúró náà sí irú program báyìí tí irú nǹkan báyìí ti ṣẹlẹ̀. Nígbà tọkọ ti mú padà wọlé àdúrà yẹn ti rí bákan. Àdúrà yẹn ti rí bákan. Bàbá ẹ̀jọ ojú ìwòye tèmi tiẹ̀ ń wò rèé ìwọ ìyàwó ṣẹláwọ obìnrin a ti mọ orú àwọn ọkọ tá a ní a mọ orú àwọn ọkọ tá a fẹ́ sílẹ̀ a ti mọ orú ìwà tó wà lọ́wọ́ wọn ó ti mọ̀ wípé ó yẹ kó o tọ́kọ ẹ lọ́rùn kó o tó jáde nígbà tọ́kọ bá jáde tán tó bá padà délé ó ti mọ̀ pé ọkọ máa nílò kó jẹun má wá ti torí pé o fẹ́ lọ sóòrù lọ programu ọkọ kó tó dé ṣe mọ̀ pé workers ni mí mọ́mí church láìkì wá gan mi gbọ́dọ̀ pẹ́ dé mi gbọ́dọ̀ pẹ́ dé o ẹ wá bẹ̀rẹ̀ sọ̀tà ara yín o wàá fọ́kọ́ o dẹ̀ ní guarantee ìwà míì tí dáàdi máa wù láàrin ìṣẹ́jú kan sí kejì ẹja gbà yíyẹ o òun la ṣe máa ń sọ fún wa òun la ṣe máa ń sọ kọ́lọ́mù alàyè kó ràn wá lọ́wọ́ ẹ̀yin tí a bá fẹ́ pè wọlé 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677 Yashewu ṣẹ́nikẹ́ni ti wà ń bẹ̀. Hello 0707 316 0403 0707 316 0403 0812 411. Hello. Ẹ kọ́ lẹ́sà. Ẹ bá wa gbé kíní ẹ lọlẹ̀. Hello. Ariwo yẹn pọ̀ jù. Hello. Ẹ bá wa pè padà ojú òpó yẹn orí bákan ẹ bá wa pè padà 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè ètò Ohun Awon Kerubu on FM náà ló ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́. Òun ni bàbá àjọ fún àfikún fún àwa tá a fẹ́ pè wọlé ẹjá gbìyànjú ká yí ẹ̀rọ ìgbóhùnsókè volume ẹ̀ ká yí lọlẹ̀ tí ò gbéjì tẹ́kẹ́ bá fẹ́ jẹ́ ká gbọ́ra wa yé níbí ẹ bá wa yí lọlẹ̀ lọ́wọ́ àwa máa gbọ́ yín kìtìkìtì níbí báyìí nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè ní. Ó fẹ́ mi jẹ́ ká tún wò báyìí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin ẹni ìpè ẹ̀yin nọ́sírì pàápàá ẹ̀yin olórí ìjọ àtúmọ̀lẹ̀ náà wà tá a máa ń rí ìfà sáwọn ọmọ ìjọ èmi mo ní ọmọ ìjọ mi ni kì í ṣe ọmọ ìjọ yín sà kì í ṣe ọmọ ìjọ yín is not your church member ẹ̀yin kọ́ ni ẹ ní o ìjọ Kristi ni kì í ṣe ọmọ ìjọ yín àgàgà kẹ́ ẹ wá rí wípé bóyá èèyàn kan wá sínú church yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́wà bí àwọn nǹkan kan wà hello 0707 316 0403 0707 316 0403 0812 hello. ẹ kúrò lẹ́sà. orúkọ mi ni Evangelist Olúwaṣẹ́gun láti Mango Kíátà. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni kì í ṣe rí kọ́lọ́ ń ṣàánú wa. Àmín. Jésù dúró tì wá. Àmín. Kò ń ṣe gbogbo àwọn tó ń pè àwọn onímọ̀ọ́ṣẹ́ Ọlọ́run lọ́lọ́run pè ń gbà mí. Because mo sì lè ṣe ẹ̀sáǹpù bíi ọ̀nà méjì àbọ̀nà mẹ́ta kan. Ẹ mú wá ní kíákíá. Tọ́sí mi wà tẹ́kútẹ́ bá lọ. Nọ́mbà 1 nítorí owó lọ́sẹ̀ ń wá ọmọ ọ̀jọ́. Wọ́n ṣe tó láti wá tọ̀fẹ́ wá gbà. Ìwé kọ́ṣà ti lórí tọ́mọ ìjọba ò bá dá owó àbí tó dá owó kankan ní church ọmọ àyèdí ìsọ ni.
yàrá gbájá tọ́lọ́wọ̀n òbùkún ilẹ̀ ṣe rówó dání. tó ń ṣe méjì tó ń ṣe mẹ́ta tí mo rí nínú church. bọ̀ inú church mo ti máa ń rìn kọrin jù church obìnrin méjì àtọkùnrin kan. ní mango kàtàrí náà dẹ̀ ni tó dé jẹ́ pé kérúbù ni wọ́n ń pera wọn. kọ́lọ́ máa ṣàánú wa mo dẹ̀ dúdú pé irú mọ́mì tí ó ní church yẹn nìsín ẹni tọ́lọ́ ń pè ní. èyí tọ́lọ́ ò bá pè wọ́n nìsín irú ọ̀pẹ́ ìsìn ẹ̀ tó bá bẹ̀rẹ̀ jà nìsín church yẹn máa gba orúkọ láti. orúkọ yẹn á pọ̀ jù ájú tó fẹ́ mi lọ. tọ́rọ wà lọ́sọ̀ kọ́lọ́ dúró tí wà dáadáa. àmì sà. ẹ ṣé o. ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé púpọ̀ tó dá sí wọn tí wọ́n ṣe 07073160403 08124113677 ètò ohun àwọn kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM. ó fẹ́ mi o bàbá àjọ ohun tí mo tún fẹ́ sọ fún wa mo ti ní màá mú jáde lórí ètò tòní òun ní ẹ̀yin olórí ìjọ tẹ́pẹ́tẹ́ àwọn ọmọ ìjọ kan bá ń wá sínú ìjọ yín bóyá nínú àwọn ọmọ ìjọ tó ń fẹ̀mí darí tí wọ́n á rí i pé wọ́n fẹ́ dà pé ìwà láàyè Ọlọ́run fẹ́ fi tara sí wọn bíi ti tẹ́lẹ̀ ní ìjọ yìí tí wọ́n dẹ̀ rí i pé àwọn aṣíwájú wọn lẹ́mìí kì í sara láti rí i pé nǹkan ti ń rẹ́ bọ́ wọ́n wá wò pé káwọn tẹ̀síwájú bí àwọn á darapọ̀ mọ́ ìjọ Ọlọ́run mi níbi tí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ti gbilẹ̀ níbi tí àdúrà tó lágbára ti gbilẹ̀ níbi tí ìwàláyé Ọlọ́run tó wà olórí ìjọ ibi tó ti kọ́kọ́ kúrò yẹn àwa lọ chọ́ọ̀chì ibi tó wà a máa lọ bá wọn jà ń bẹ̀ wípé ọmọ ìjọ mi ti wá chọ́ọ̀chì yín. wọ́n gbọ́mọ ìjọ mi. kí ló tá a máa ń ṣe bẹ́ẹ̀ yẹn. wọ́n gbọ́mọ ìjọ mi. ọmọ ìjọ mi ti wá chọ́ọ̀chì yín kò sí èèyàn kan tó jẹ́ ọmọ ìjọ èèyàn kan ọmọ ìjọ Kristi ni gbogbo wa ń ṣe ọmọ ìjọ kò sọmọ ìjọ èèyàn kan kí wọn bá kí lọ ṣọ́ọ̀ṣì ó fẹ́ mi àbí kí lọ ṣọ́ọ̀ṣì màmá Ṣẹ̀gọ́dógún hello ẹ kúrò lẹ́sà ẹ kúrò lẹ́sà ẹ ká sàn sà ẹ bá wa yí rédíò yẹn lọlẹ̀. orúkọ mi ni Làjà Pọ̀pọ̀ ọlá láti tọ̀. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. mo gé fẹ́ kó ètò. yes sir. mo fẹ́ràn tọ́pìkì tẹ́ mú wá. ìyá tẹ́ fi ṣàpẹẹrẹ yẹn ìgbẹ́ ni pé ìyá ẹ ní orientation gẹ́gẹ́ bí alàgbà. kì í ṣe pé ìyá yẹn kàn jẹ́ alàgbà nìkan tàbí kàn jókòó sí church. lóòótọ́ ni pé tó bá jẹ́ ọkùnrin ni ó lè má gbà. ṣùgbọ́n ilé àjẹ́ àríkọ́gbọ́n fún gbogbo àwọn alàgbà yòókù. wípé ó yẹ kó wọ́n ní wẹ́fíà kọjá kí ìgbé ayé àwọn ọmọ ọjọ́ wọn kó jẹ wọ́n lógún ju owó tó fẹ́ máa gbà lọ́wọ́ wọn lọ iṣẹ́ tó fẹ́ máa ṣe nítorí pé tí bá fẹ́ tù òun ni ẹ̀ṣẹ̀ alàgbàdé lórí bí wàhálà bá wà nílé tí fámílì wá sí ṣọ́ọ̀ṣì tàbí kọ́nu wọn wá sí ṣọ́ọ̀ṣì àdúrà ẹ̀ lè ní dènà nítorí tó fi lẹ́sílé mo kí yín púpọ̀ kí àwọn olùṣọ́ àgùntàn kí wọ́n ṣe àpẹẹrẹ rere léyìí. Olúwa ṣe ẹ ṣe púpọ̀ bàbá wa alàgbà púpọ̀ ọlá láti kútọ̀ ẹ ṣe púpọ̀ tẹ darapọ̀ mọ́ lórí ètò ẹ ṣe. ètò ohun àwọn kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti lè ṣe Sweet 107.1 FM ní òkè tèmídìrí nílùú Abẹ́òkúta à ń padà bọ̀. pé orúkọ Jésù nígbà gbogbo bànújẹ́ rẹ̀ yóò sì fò lọ. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa. adúpẹ́ o. ibi tá a dé ni ẹ̀yin alàgbà tẹ máa ń lọ sínú ìjọ mi lẹ bá àwọn èèyàn jà lórí ọmọ ìjọ mi wà ní chọ́ọ̀chì ọmọ ìjọ mi ni ẹnìyàn ń ṣe ọmọ ìjọ yín o ìgbà tán bí ẹnìyàn wọn ò kọ orúkọ yín síwájú orí ẹ̀ wípé bàbá àtìyá ò sọ pé ọmọ ìjọ Ofemi Daniel ọmọ ìjọ church ohun àwọn kérúbù ni kò sí nǹkan tó jọ ẹnikẹ́ni lábẹ́ ìṣàkóso òfin orílẹ̀-èdè yìí ẹnikẹ́ni ló ní ẹ̀tọ́ lábẹ́ òmìnira rẹ̀ láti dàpọ̀ mọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n mo máa ń wọ àwọn ìránṣẹ́ Ọlọ́run léni tẹ máa ń kọjú ìjà síra yín ó gbọmọ ọjọ́ mi ó gbọmọ ọjọ́ mi ni ẹ tètè sọ fún kó padà sínú ìjọ mi kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ò ṣèwádìí kẹ́ ẹ tó gbà kò fi wá hàn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó ní ẹ̀kọ́. bàbá àjọ Bíbélì gan tiẹ̀ sọ wípé ọkàn àwọn ọba àti ìjòyè ń bẹ níkàáwọ́ rẹ̀ ó ló ń darí wọn bó ṣe wù ú nígbà tẹ́mi Ọlọ́run alààyè bá darí rẹ̀ wípé kò dá bọ́ àbíbà yìí kò darí ẹ̀ nígbà tẹ́ ẹ rí ẹ rí wípé wọ́n kọ́ síwájú orí ẹ̀ wípé ọmọ ọjọ́ yìí títí láéláé
fún díẹ̀ yìí a gbọ́dọ̀ pera wa ṣàkíyèsí. mo tiẹ̀ ti rí ìránṣẹ́ Ọlọ́run tó ń sọ fún mi jọ́ kan pé bó bá jọ́ ọmọ ìjọ mi ní kíbi tó bá lọ ó yìí máa padà wá. ẹ jẹ́ ká ṣọ́ṣe o ọ̀dọ̀ wa mú fura dání o mú láyé ṣe ń sọ fún gbogbo ẹ̀yin èèyàn ẹ mọ́rú chọ́ọ̀chì tẹ́ máa lọ o 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè láti dá sọ̀rọ̀ tó wúlò yìí. ohun tí ọ̀rọ̀ ọmọ ọjọ́ òṣọmọ ọjọ́ tó ti dálẹ̀. láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run kì í ṣe kékeré o. ọ̀rọ̀ tó ti dálẹ̀ wàhálà tó ti bẹ́ẹ̀lẹ̀ lórí wípé ó gbọmọ ọjọ́ mi kò gbọmọ ọjọ́ mi. a ní wípé kọ́ bẹ̀rẹ̀ sí ní lérí síra wọn lórí wípé tó o bá fọmọ ọjọ́ mi lẹ̀. má jẹ́ kó mọ bí mo ṣe jẹ́. má jẹ́ kó mọ bí mo ṣe tó. má jẹ́ kó mọ pé ìta kínní kan ni Jésù ti pè mí. wàá mọ̀ wípé 35 years mo ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yóò fi wá hàn gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run. kò fi wá hàn bẹ́ẹ̀. kì í ṣọmọ ọjọ́ yín o. kò í ṣọmọ ọjọ́ yín. ọmọ Ọlọ́run tòótọ́ ni. ọmọ ìjọ Kristi tiẹ̀ ni. olùjọ́sìn Kristi. bẹ́ẹ̀ lè ṣe gbọ́dọ̀ rí ojú wòye tẹ́ gbọ́dọ̀ fi wòye. kò yẹ kó rí bẹ́ẹ̀. kì í ṣe pé ọmọ ọjọ́ mi. kò yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀. àwa fi ìjà pẹ́ ta àwa lágbára wọ́n máa bá wa sọ lọ́tún. máa gbé Jésù sẹ́gbẹ́. wọ́n máa bá wa sọ lọ́tún yẹn máa fi gbé Jésù máa yọ jẹ́ kúrò ní Jésù. kò yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó fi wá hàn gẹ́gẹ́ bí onígbàgbọ́. bí èèyàn kan bá wá chọ́ọ̀chì yín bí a wò ń pé kò ń fẹ́ tẹ̀síwájú ẹ̀sà rẹ̀ ló fi rìn wá. sójà go sójà come sójà go sójà come Barak district remain the same. ìjọ Ọlọ́run wà títí ayé. ìjọ Ọlọ́run wà títí ayé ni. ìran kan lọ ìran kan ń bọ̀ ni. mọ́mí sà dáàdì sà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi látijọ́ táwọn èèyàn ti ń kó chọ́ọ̀chì yín ṣé ilẹ̀kùn chọ́ọ̀chì yín di títì parí. báwo èèyàn ṣe ń lọ làwọn èèyàn ṣe ń wọlé. bẹ́ẹ̀ni bó lóríire kan ṣe ń jáde lọ àwọn olóríire ti ń wọlé. so ká wá máa lọ báwọn èèyàn jà ń pẹ́ mo tuntun rí pé ọmọ ìjọ mi ti wà ní chọ́ọ̀chì yín ọmọ ẹgbẹ́ akọrin ní sìn. tó o bá fi sílẹ̀ dá padà ẹ̀yin ò ṣe béèrè ibi tó ti ń bọ̀ kẹ́ ẹ béèrè pé kí ló gbé kúrò mẹ́ lẹ́yìn tó gbà bọ̀. irú ìwà bẹ́ẹ̀ yẹn gan ó ti fi hàn wípé ọdún kòkò mọ́ nínú ìjọ tí ló gbé kúrò ó ti hàn pé ẹnì kankan nínú ẹnì kankan tẹ́ fẹ́ carry out nínú ayé ẹ̀ ló ṣe kúrò. pàápàá jùlọ bàbá àjọ bó ṣe wá jírò ọmọ ọjọ́ tọwọ́ ẹ jí sówó náà tó jẹ́ wípé kọ́ tó béèrè ló fi sílẹ̀. alágbára díẹ̀ tó bá lọ alágbára díẹ̀ Ọlọ́run alààyè àtúbọ̀ ràn wá lọ́wọ́ tó ń wọ àwọn Kerubu FM ló lọ lọ́wọ́ tá à ń yọ̀nà ní àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìjọ Ọlọ́run káàkiri ìṣẹ̀lẹ̀ yẹn ó bà mí lẹ́rù gan-an ó sì bí ọ̀nà tí màmá àdúrà Adébánjọ ní ìjọ Ògo Kristi ní Kọ́lá tí wọ́n fi yanjú ọ̀rọ̀ yẹn láàrin ìṣẹ́jú kan ṣe tẹ́ ẹ bá àwọn àgbà pàdé àwọn àgbà nínú ẹ̀mí tí wọ́n kún fún òye púpọ̀ bí ọkùnrin yẹn ṣe wọnú chọ́ọ̀chì pè ládàá báyìí tó kọjú síyàwó ẹ̀ láyé akọrin pé ìyá Yínká ó yá nìṣó ń lé kó wá lọ dáná fún mi nìṣó ń lé kó wá lọ dáná fún mi bó ṣe kọjú sí báyìí màmá yẹn àwọn bọ́ọ̀sì tẹ̀ máa ṣe kí ni gbogbo yẹn ẹ̀dẹ̀ wọ́n ní chọ́ọ̀chì ẹ̀dẹ̀ wọ́n ṣe kíní kẹ́ màmá ní ẹ ṣe sùúrù títí yín náà bá dé kẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa yanjú ẹ̀ tí wọ́n ló dé tẹ́yìn náà bá ti gbéyàwó tẹ́ ẹ bá ti lọ́kọ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa yọnu fọkànfọkàn nǹkan tí máa sọ fún yín nìyẹn ìwọ ìyá Yínká tó ibi tó máa ṣòrí ọ̀fẹ́ sí ni ìṣòro ẹ ti parí lọ gbàdúrà tó kù lábẹ́ ọkọ ẹ lé máa lọlé gbé báàgì obìnrin yóò tiẹ̀ fẹ́ lọ màmá àdúrà wa ń sọ fún lójú gbogbo wa bẹ́ẹ̀ pé ilé tòun ò dàrú abẹ́ ọkọ òun lòun wà tóun sì ṣiṣẹ́ ìrànṣẹ́ òun ò dẹ̀ gbàdúrà kí ilé tiẹ̀ náà dàrú ọkọ dẹ̀ lólórí aya ọkọ lólórí aya ó yá kó báàgì ẹ kó máa lọ ibi bóbìnrin yẹn ṣe lọ nìyẹn o lọ́wọ́ ẹ̀rọ bó ṣe lọlé nìyẹn o bó bá jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run mi ni a ní kí ló fẹ́ ṣe gan màá gbé lọ police station màá jẹ́ kó mọ bí mo ṣe jẹ́ àwọn ò kí ń rò wípé nǹkan kan ló gbé kankan dúró ìgbà tí ilé dúró ìgbà tí ilé dùn ló ń wá sínú ìjọ ẹ jẹ́ ká dẹ̀ máa béèrè lọ ẹ máa ṣe jẹ́ ká máa ṣe investigation ká máa ṣe findings táwọn ẹ̀ bá ti ń wọnú ìjọ wa láti wá jọ́sìn ẹ bá ti ká àpótí lọ́mọ ọjọ́ ó beyond ẹ o ní nǹkan táyé ń sọ nísìnyí bí èèyàn kan bá wọ ní church yín ó ti kọjá mo kàn lọ́mọ ọjọ́ o ẹ béèrè ibi tó ti wá ṣé mọ́mì ṣé ẹ nọkọ ńlé ṣé ẹ ti marry ṣé ẹ níyàwó ṣé single mother ni yín àbí divorce ni yín àbí married ni yín àbí widow ni yín tó bá tún wá di pé ó ti ń jẹ́ pé married ni ẹ try kẹ́ mọ̀ dádì ẹ gba nọ́mbà dádì náà dádì akí Ọlọ́run nínú ayé yín lónìí wípé mọ́mì darapọ̀ mọ́ wa nínú ìsìn yìí alérò wípé ẹ fọwọ́ sí pé kọ́ máa bá wa ṣe sìn ṣé mọ́mì gbà pé
ṣé mọ́mì ń gbàṣẹ lọ́wọ́ yín kó tó wá máa jọ́sìn. àti pé pẹ̀lú bàbá àjọ àgbọ́yé tó dánmọ́rán gbọ́dọ̀ wà láàrin ọlọ́kọ láyà lórí wípé ilé ìjọsìn báyìí mo fẹ́ lọ báyìí mo ṣe fẹ́ máa ṣe ìhà tí mo kọ́ sí ìjọsìn rẹ̀ nítorí pé tí ò bá sí àgbọ́yé tó dánmọ́rán òun ló máa ń múrú ìwà tó ṣẹlẹ̀ yẹn tó máa mú jáde ó dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìjọ bẹ́ẹ̀ lónìí tó jẹ́ wípé ọkọ ìyàwó á ti tutọ́ sókè fojú gbà nínú ilé ọkọ á dẹ̀ fẹ́ proof wípé èmi ni mo fẹ́ máa jẹ́ kó mọ̀ èmi tẹ̀ tí rí yìí tó lọ ṣọ́ọ̀ṣì yìí tẹ́gbẹ́ kó tó dé báyìí ó ti bẹ̀rù ẹ̀rù ẹ̀ iwájú ta. ìyẹn náà pè ní kẹrù rẹ kó yá lọ. ṣebí àwọn aláṣẹ wà nínú ìjọ àwọn kan ló ń pàṣẹ nínú ìjọ èmi náà ń pàṣẹ bí. á dẹ̀ tún fìyẹn sọ̀jọ́ lẹ́nu. ó fi sọ̀jọ́ lẹ́nu gbẹ̀yìn náà ni ó padà fi sọ̀jọ́ gbẹ̀yìn lẹ́nu. ṣẹ́rí mo máa ń sọ kankan ṣẹ́rí ọlọ́run tó fi ọkùnrin ṣe orí ọlọ́run ò gọ̀ o kò gọ̀ rárá máa ń sọ God is never stupid and God will never be stupid tó fi ọkùnrin ṣe orí ọlọ́run tó dẹ̀ fi obìnrin pé ọkùnrin ló lórí ilé ṣùgbọ́n ìwọ obìnrin ìwọ gangan ló nílé tó o bá ti fa ilé ẹ̀ lulẹ̀ sórí orí yẹn ò ní kúrò níbẹ̀ ó sì máa jẹ́ orí ilé mi ló òpó mi ló máa gbé wọbẹ̀ tó máa ṣorí níbẹ̀ bẹ́ẹ̀ ni òpó mi ló máa gbé wọbẹ̀ orí tó jẹ́ tóun jẹ́ yẹn kò kúrò níbẹ̀ ṣùgbọ́n òpó mi náà máa gbé wọnú ilé yẹn tó máa ṣorí níbẹ̀ ọlọ́run alàyè á ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká fi ọgbọ́n sí ìmọ̀ wa ẹ jẹ́ ká fi òye sí gbogbo ohun tá à ń ṣe ká ṣe gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú nínú ìbẹ̀rù ọlọ́run ẹ ṣé ẹ̀yin náà rí bí ìlú ṣe rí lónìí ẹ̀yin náà rí bí ìlú ṣe rí lónìí wà wọn single mother iná oríṣiríṣi kéèsì náà mú wá orí tábìlì ti kún. orí tébù wa kún o ìwé kún orí tébù wa lórí àwọn single mother nínú chọ́ọ̀chì kọ́lọ́n wa láyé ràn wá lọ́wọ́ 0707-316-0403 0707-316-0403 0812 hello 0812-411-3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè 0812-411-3677 nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè ní ètò ohun àwọn kérúbù hello. Hello? Hello? Ojú òpó yẹ kò ṣe dáadáa. Yáṣẹ́ ò bá ń gbé kinní yẹn sókè díẹ̀ ojú àwọn bá gbéjà gbé. Láyọ̀ fẹ́ wá, àdúró ṣùgbọ́n wá. Ìpàdé wa yìí yóò jẹ́ ayọ̀, gbọ́kọ̀ wá. Lọ́wọ́ ẹ̀ṣẹ̀ a ó sì wà pẹ̀lú rẹ̀ Jésù ilé wa láìlọ. màá dẹ̀ tún sọ báyìí lórí ètò ohun àwọn kérúbù ẹ̀yin dádì tó jẹ́ pé ìyàwó yín lọ chọ́ọ̀chì ẹ jẹ́ káwa náà lẹ́mìí sùúrù ẹ jẹ́ ká lẹ́mìí sùúrù tó bá jẹ́ pé ọ̀gá mi bàbá mi dáadáa àṣàmọ́ akérèdé ọmọ ojú oró wọ́n ní tó bá ló fẹ́ lọ ká wọn mọ́lé tó má pẹ́ pé ọ̀nà padà ká mọ́ta bí bọ̀dá yẹn ṣe yọ àdá tán lọ chọ́ọ̀chì yẹn tó wá pé nǹkan padà yíwọ́ lọ́hùn ohun tá à ń sọ ìkọlà máa sọ ohun tá à ń sọ ṣẹ́dí téèyàn bá ní ìgboyà ẹ jẹ́ ká máa lò níwọ̀ntúnwọ̀nsì ìgboyà ti sọ ẹlòmíì kalẹ̀ sínú kòtò ó ti sọ ẹlòmíì kalẹ̀ sínú kòtò a dẹ̀ ti máa ń gbàgbé wípé orí ọ̀fẹ́ tó kọ́va wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni o nǹkan tó wọn àwọn kérúbù ṣe tó mú jẹ Yáṣẹ́wù lè ṣe kó má mú jẹ o ohun tí Yáṣẹ́wù ṣe tó jẹ lọ ó fẹ́ mi lè ṣe kó dín nǹkan ń bẹ̀ o ẹ jẹ́ ká máa ṣe nǹkan àwọn gbogbo àwa bàbá táwọn ìyàwó wa ń lọ chọ́ọ̀chì ẹ̀yin ò lè wo ojú Ọlọ́run láàárọ̀ Sunday báyìí ilé bàbá Ìjẹ̀bú lẹ́ ń lọ lọ́ta draft mọ́mì wa lọ chọ́ọ̀chì àti ibi tá a ti máa ta dibi sọ́fún. nítorí mọ́mì yẹn lọ́lọ́run ṣe ń ṣàánú lé àwọn ìdílé kan wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. jẹ́ pé nítorí pé mọ́mì ń sin Ọlọ́run nítorí pé mọ́mì ń gbàdúrà nítorí pé mọ́mì ń wá ojú Ọlọ́run nítorí pé mọ́mì ń ké hello. iṣẹ́ olúwa sọ̀rọ̀. ẹ kú ọ̀lẹ́ sà. ẹ kú ètò sọ̀rọ̀. yes sir Yáṣẹ́ ò bá ń gbé kíní ẹ lọlẹ̀ díẹ̀. hello sir. hello sir à ń gbọ́ yín dáadáa kété à ń gbọ́ yín dáadáa. hello ojú òpó yẹn ti ó ti rí bákan 0707-316-0403 0707-316-0403 0812-411
3677 0812-411-3677. mo ń sọ̀rọ̀ nípa àwọn ìdílé tó jẹ́ pé nítorí mọ́mì lọ́lọ́run ṣe ń ṣàánú ìdílé yẹn nítorí pé olórí ìdílé yẹn gan wá ojú ọlọ́run. So tá a bá ti wárí dípò yẹn ẹ jẹ́ ká ṣe ohun gbogbo pẹ̀lú sùúrù àti níwọ̀ntúnwọ̀nsì nítorí pé bíbọ̀ ọ̀dà yẹn ṣe wá bá wa ní church níjọ́ yẹn tán yọ àdá wa hello tí bọ̀dá yẹn wá tán yọ àdá wa yẹn tá a bá lọ rò pé nǹkan ò ní yíwọ́ tó bá lọ yíwọ́. àti wípé pàápàá pẹ̀lú bàbá àjọ ẹ rí wípé àwọn ìyàwó yìí tó bá délé ìjọsìn ọ̀pọ̀ nínú wọn àdúrà ọkọ wọn ló máa ń pọ̀ jù. bẹ́ẹ̀ni o ọlọ́run bùkún ọkọ mi ọlọ́run gbọ́kọ̀ mi lọ́wọ́ sọ̀pọ̀ dádì náà ti máa gbowó àjọ dádì náà ti máa gbowó ìyàwó tó bá ń gbàdúrà fún ẹ tó wá yọ pa ló lọ bá nínú ilé ìjọsìn ẹ rí wípé ó kù díẹ̀ káàtó bàbá ń sọ lápá ọ̀tún ká tún sọ sápá òsì kó lè mójú ra bẹ́ẹ̀ni ọlọ́run á ràn wá lọ́wọ́ jẹ́ ká máa fèyí ṣe lọ lórí ètò àwọn kiri gbogbo ẹni tẹ́ ń try láti pè wá tójú òpó yẹn rí bákan ẹ má bínú ohun àwa náà káwa náà gbọ́ wọ̀nyí ẹ má bínú ohun wa ká gbọ́ wọ̀nyí ọlọ́run á túbọ̀ ràn wá lọ́wọ́ tó bá máa fi di ọ̀sẹ̀ tá a fẹ́ wọ̀ yìí Progressive International Church Headquarters àgọ́ ìtùnú aládùúrà wọ́n ń pe gbogbo ènìyàn wọ́n máa ṣe ìsìn ìdúpẹ́ àjọ̀dún ìkórè ti ọdún 2025 tí ọlọ́run ọjọ́ Thursday 31st of July 2025 ní aago 10 àṣálẹ́ 10 p.m. ní praise night àṣálẹ́ yìí hello ní praise night Sunday 3rd of August ní àjọ̀dún ìkórè ní kíkún ní aago 11 òwúrọ̀ ní aago 11 òwúrọ̀ níbi tí gbogbo àti máa jùmọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní olúlé ìjọsìn Progressive International Church àgọ́ ìtùnú aládùúrà tó wà ní nọ́mbà 2 Akore Close Alágbádá bus stop Ìjẹ̀gùn road Ìkọ̀tún ibẹ̀ láti máa fọpẹ́ fọ́lọ́run olórúkọ Jésù Olúwa yóò pa ìjọ náà mọ́ àsìnírí wàhálà ànírí ìdààmú ká máa fèyí ṣe lọ. ilé ti yá ẹjẹ́ máa lọ títí ọjọ́ mẹ́jọ tá a tún máa fi rí àtayọ̀ pàdé lórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM lórí ìkànnì Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta. Olúwafẹ́mi Daniel lórúkọ tèmi Ofemi ọmọ màmá Ṣẹ̀gọ̀dọ̀gọ̀ ọmọ Ògo Tuntun. ẹni bá létí kó gbọ́ ohun tẹ́ ẹ̀mí ń sọ fún ìjọ o èyí tá a sọ lórí ètò lónìí àwọn fi tàbùkù bẹ́ẹ̀ ní kẹ́ni o à ń sọ nítorí àwọn nǹkan yẹn àfọkàn sí ó dẹ̀ ti ń ṣàkóbá fún ìjọ ẹ jẹ́ ká ṣe gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì àwa náà rí wípé ẹ̀bẹ̀ àdúrà wa àti ìjọsìn wa kò ní já sásán níwájú Ọlọ́run àgbàgbọ́ tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bẹ́ẹ̀ ni atọ́kùn ètò Ohun Awon Kerubu on FM sọ ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí 081-655-37283 081-655-37283 081-655-37283 ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọdọ rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà ló wá ṣe yá ṣéwù ló ń gbé lọ sókè tó ń gbé wá sílẹ̀ lórí ètò tó ní a ó fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ikú ọ̀fọ̀ wàhálà àti ìdààmú kò ní bá ayé ẹnikẹ́ni nínú wa shalom shalom. adùn yóò kò ní tán.